àṣírí ọkọ ọ̀run alárògìdìgbà òun la fẹ́ sọ nípa rẹ̀ ní abala ibi tá a wà yìí. ṣe rí gbogbo ẹ̀yin ènìyàn ẹ súnmọ́ bí báyìí, ẹ súnmọ́ bí. ṣe rí àwọn nǹkan kan wà nílé ayé tá a wà yìí tó jẹ́ wípé o ò gbọdọ̀ jẹ́ kó ṣókùnkùn fún ọ. wọ́n ti sọ̀rọ̀ nípa oríṣi ọkọ ọ̀run méje tó wà, mo ti dárúkọ rẹ̀: ọkọ ọ̀run alárògìdìgbà, ọkọ ọ̀run alábẹ́rẹ́ oró, ọkọ ọ̀run alákatakítí, ọkọ ọ̀run alápẹ̀rẹ̀, ọkọ ọ̀run olóṣùṣù ọwọ̀, ọkọ ọ̀run alákìísà, ọkọ ọ̀run ọlọ́mọyọyọ. ṣùgbọ́n ní abala ẹ́písòdù eléyìí màá máa sọ nípa ọkọ ọ̀run alárògìdìgbà. kí ni ìdí tá a fi pè ní ọkọ ọ̀run alárògìdìgbà? máa sọ àṣírí ẹ̀ fún yín. bẹ́ẹ̀ bá rí gbogbo ẹnikẹ́ni tó jẹ́ wípé tí ọkọ ẹ̀ bá ti pè pé ó yá jájọ ní nǹkan pọ̀ á ní ó rẹ̀ òun, orí fọ́ òun, ara ń ro òun, àbí tá a bá dẹ tó ní òun ò tiẹ̀ kádùn òun ò kádùn ìbálòpọ̀, má jẹ́ tó ẹ̀ ọkọ ọ̀run alárògìdìgbà òun ló ń bẹ́ẹ̀ fà. bẹ́ẹ̀ ni ìdí tó fi máa mọ̀ pé ọkọ ọ̀run alárògìdìgbà òun ni eléyìí. àpẹẹrẹ tó máa rí ni pé wàá máa ní ìbálòpọ̀ lójú oorun. ìdí tí òkì ṣe ń gbà kí ọkọ táyé kó bẹ́ẹ̀ máa ní ìbálòpọ̀ tó yẹ pé tí tọkọtaya bá bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ òkì ń gbádùn ẹ̀, òun ni wípé ọkọ ọ̀run alárògìdìgbà ìyẹn ti bẹ́ẹ̀ ní ìbálòpọ̀ tó dára gan. so ọkọ ọ̀run alárògìdìgbà ó máa ń bá wọn ní ìbálòpọ̀ tó ó máa fún wọn jẹ tán. bẹ́ẹ̀ ni ẹ máa rí ẹlòmíì tó jẹ́ pé tó bá sùn á máa yí síbi á máa yí sọ̀hún á máa ṣe bẹ́ẹ̀ ni pé ó ní ìbálòpọ̀ lójú oorun. ọkọ ọ̀run alárògìdìgbà ni ohun tó dẹ̀ máa ń ṣe ni pé yóò tú ìwà àti ọkọ rẹ̀ tí ń bẹ láyé yóò tú yín ká, yóò jẹ́ kí ìfẹ́ jìnnà sáàrin yín, kò ní jẹ́ kẹ́ máa láìka ara yín. tí onítọ̀hún ò bá dẹ̀ ṣọ́ra yóò padà di single mother. ṣé rí àwọn àṣírí tá à ń sọ yìí àṣírí tó gbọ́dọ̀ mọ̀ ni. bẹ́ẹ̀ ni ọkọ ọ̀run alárògìdìgbà kì í ṣe ohun tó gbọ́dọ̀ fi ojú kan gbé fò dá, kò sóhun tó lè dá sílẹ̀ nínú ayé ènìyàn. bí irú ẹ̀ bá ń bẹ ẹ́ jà tètè lọ fún ìtúsílẹ̀. ọkọ ọ̀run alárògìdìgbà kì í jẹ́ kéèyàn gbádùn ọkọ ọ̀run ti ojú ayé. ibi tó ti máa mọ̀ ní pé níbi ìbálòpọ̀ wà á máa ní ìbálòpọ̀ kan lójú oorun, ṣùgbọ́n lójú ayé ó máa sá fún. nọ́mbà mi kò yípo padà 08054353629. ẹ whatsapp ẹ fọ́lọ̀ wa bàbá àṣírí.